káyé gbọ́ ní ìròyìn. ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. ẹgbẹ́ àsìkò yìí ò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ìròyìn káyé gbọ́ ni mo mú wá sí ti ìgbọ̀yìn láti kàn ní Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn agbésùnmọ̀mí gbẹ̀mí àwọn ènìyàn tó lé ní 20, wọ́n sì gbé ènìyàn 2 lọ ní ìpínlẹ̀ Zamfara. Wọ́n ti mú ọkùnrin Èkìtì kan fún ẹ̀sùn pé ó fipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún 4. Wọ́n gún ọmọ fásitì LAUTECH pa ní Ògbómọ̀ṣọ́. Ilé-ẹjọ́ sọ ọkùnrin kan ní ìpínlẹ̀ Gombe sí ẹ̀wọ̀n lórí ẹ̀sùn pé ó lu jìbìtì mílíọ̀nù 7.6 náírà. Ọkùnrin abániralẹ̀ talẹ̀ kan ti gbẹ́mìí mì sí ọgbà ẹ̀wọ̀n Ìlọrin. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí adé òkè náà fún ìpolówó ọjà. Tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntún aréde pàkó yìí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1 347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn agbésùnmọ̀mí gbẹ̀mí àwọn ènìyàn tó lé ní 20, wọ́n sì gbé ènìyàn 2 lọ ní ìpínlẹ̀ Zamfara. Àwọn agbésùnmọ̀mí tó ń ṣòro ní agbègbè Bilbis ní ìjọba ìbílẹ̀ Sáfẹ́ ní ìpínlẹ̀ Zamfara. Wọ́n ní àwọn tó lé ní 7 ló farapa pẹ̀lú ọta ìbọn tí wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìwòsàn Tafẹ́ General Hospital. Gẹ́gẹ́ bí Ismaila Bilbis ṣe sọ pé àwọn agbébọn ló ya bo agbègbè náà pẹ̀lú àwọn nǹkan ìjà olóró tí wọ́n sì ṣòro lágbègbè náà fún wákàtí 3. Lẹ́yìn tí àwọn agbésùnmọ̀mí náà ti gbẹ̀mí ènìyàn tó lé ní 20 ni wọ́n tún gbé àwọn 2 mìíràn lọ. Wọ́n ti mú ọkùnrin Èkìtì kan fún ẹ̀sùn pé ó fipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún 4. Àjọ Arẹnilàbòlú ti ìpínlẹ̀ Èkìtì Nigeria Security and Civil Defence Corps ti mú ọkùnrin kan Afọlábí Òjó fún ẹ̀sùn ìfipábálò pẹ̀lú ọmọ ọdún 4. Ìròyìn ní ìyá ọmọ náà ló fi ẹjọ́ náà tó àjọ NSCDC létí ní Adó Èkìtì nígbà tí wọ́n ń fọ̀rọ̀ wá ọmọbìnrin náà lẹ́nu wò ni wọ́n ti rí pé ọkùnrin náà ni ó ń ṣe kò tọ́ pẹ̀lú ọmọ náà. Àfúrásì náà ní òun kò ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n fi mú òun. Alukoro fún àjọ NSCDC ní ìpínlẹ̀ náà Tolú Afọlábí fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ látàrí èsì àyẹ̀wò tó wá láti ilé ìwòsàn tí wọ́n ṣe fún ọmọ náà. Afọlábí wá ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí tó lóòrìn lórí ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n gún ọmọ fásitì LAUTECH pa ní Ògbómọ̀ṣọ́. Akẹ́kọ̀ọ́ kan ní fásitì Ládòkè Akíntọ́lá University of Technology Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n pè ní Adédòkun Ọlámilékan ni wọ́n ti gún pa láti ọwọ́ ẹnìkan tí wọn kò tí ì mọ̀ ní agbègbè Ọ̀ndàjí ní ìlú náà ní ọjọ́bọ̀ Thursday. Ọlámilékan tó wà ní ìpele kejì lẹ́nu ẹ̀kọ́ rẹ̀ ni wọ́n ní ilé iṣẹ́ kan tí wọ́n ti ń ṣerun lọ́ṣọ̀ọ́ fọ́kùnrin àti obìnrin ìyẹn The Crown Unisex Salon kí ó tó pàdánù ẹ̀mí rẹ̀ látàrí ìgbọ́nmi sí omi òtó tó wáyé láàrin òun àti ẹni tó gbẹ̀mí rẹ̀ náà tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn tó wà nítòsí níbi tí ó ti pàdánù ẹ̀mí rẹ̀ tí wọ́n sì ti fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí. Ilé ẹjọ́ sọ ọkùnrin kan ní ìpínlẹ̀ Gombe sí ẹ̀wọ̀n
lórí ẹ̀sùn pé ó lu jìbìtì mílíọ̀nù 7.6 náírà. ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Gombe ti sọ ọkùnrin kan George Abu Nuhu sí ẹ̀wọ̀n oṣù 6 fún ẹ̀sùn pé ó lu jìbìtì. Nuhu ni wọ́n wọ́ lọ ilé ẹjọ́ láti ọwọ́ àjọ EFCC ti ìpínlẹ̀ Gombe Zonal Command of the Economic and Financial Crimes Commission tí wọ́n sì fi ẹ̀sùn kan kàn pé ó lu jìbìtì. Lẹ́yìn atótónu àjọ tó wọ́ wá sí ilé ẹjọ́, agbẹjọ́rò fún olùjẹ́jọ́ náà Yusuf Ali wá rọ ilé ẹjọ́ láti ṣíjú àánú oníbàárà òun. Nígbà tí adájọ́ ilé ẹjọ́ náà onídàájọ́ J.A. Keren gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ pé kí Nuhu lọ sí ẹ̀wọ̀n oṣù 6 tàbí kí ó san owó ìtanràn $1,60 náírà. Ọkùnrin abániralẹ̀ talẹ̀ kan ti gbẹ́mìí mì sí ọgbà ẹ̀wọ̀n Ìlọrin. Ọkùnrin kan ẹni ọdún 63 tó jẹ́ abániralẹ̀ talẹ̀ tí wọ́n fi sí ọgbà ẹ̀wọ̀n Ìlọrin tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà láti nǹkan bí oṣù 4 ni wọ́n ní ó ti pàdánù ẹ̀mí rẹ̀ ní àárọ̀ ọjọ́ Ẹtì Friday. Ọkùnrin náà tí wọ́n pè ní Alhaji Táyé Hussein Abubakar wọ́n ní ó ṣòwò ilẹ̀ tó yọrí sí ilé ẹjọ́. Ọ̀kan lára ẹbí olóògbé náà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ di ẹ̀bi ọ̀rọ̀ náà rú ilé ẹjọ́ àti àwọn aláṣẹ ọgbà ẹ̀wọ̀n náà lórí àìbìkítà wọn. Ó ní ó lọ́wọ́ nínú ilẹ̀ kan tó gbé dé ilé ẹjọ́ tí wọ́n sì ní kí wọ́n dá a sílẹ̀ ṣùgbọ́n kò lè wá sí kóòtù nígbà tí ó yẹ kí ó wá nítorí ara rẹ̀ tí kò yá. Èyí ló jẹ́ kí wọ́n gbé tí wọ́n sì jù sí ọgbà ẹ̀wọ̀n láti nǹkan bí oṣù 4 sí 5 sẹ́yìn tí wọn kò sì gbé e padà wá sí ilé ẹjọ́. Ní ọjọ́ Ẹtì Friday ni wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tí ó sì pàdánù ẹ̀mí rẹ̀. Alukoro fún ọgbà ẹ̀wọ̀n náà Philip Adégbùlùgbé fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní ó gbẹ̀mí mì ní ilé ìwòsàn pẹ̀lú àìsàn tó ní ṣe pẹ̀lú kíndìnrín. Oníjùbáyé lọ fún ìròyìn káyé gbọ́ fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́ láti ìkànnì Jígí Alára káfíńrẹ́ pàdé o. Káyégbọ́ ni ìròyìn. ìròyìn káyé gbọ́ ìròyìn káyé gbọ́ ìròyìn káyé gbọ́ ìròyìn káyé gbọ́ ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn.